mo tún kí yín lónìí gbogbo alára wa wípé a kú kó lè dá tí gbogbo wa ń bá kiri. Elédùà yóò máa dé ìgbìyànjú gbogbo aládé. Àkókò ní ṣàṣeyọwọ́ àṣeyọrí láàmà sí lórí ètò yín ètò wa ìtàn-dòwe fún tòní. Kókó ọ̀rọ̀ àgbéyẹ̀wò ni ọmọ olóko tó ní kò wú málà. Ọmọ olóko tó ní kò wú málà. Ìlú kan wà láyé àtijọ́, ìlú ńlá ni. Gbogbo àwọn èèyàn sì máa wálùú náà látoríṣiríṣi ìlú kéréje àtàwọn ìletò. Ìlú yìí ni wọ́n sì ti bí Láwóore. Láwóore ni àbígbẹ̀yìn ọmọ mẹ́rin tí ìyá àti bàbá wọn bí, ṣùgbọ́n ikú tó yáwọ́ pa bàbá wọn lágbede méjì ọjọ́ pẹ̀lú èyí tí wọ́n bí sí kejì májèsín lọ́jọ́ kan ṣoṣo. Èyí ló fa àìsàn sí ara ìyá wọn fọ́jọ́ tó pẹ́ díẹ̀. Lákòókò tí àìsàn ń ṣe ìyá wọn yìí ló ti kíyèsí pé àwọn ẹ̀gbọ́n Láwóore yóò rí tàbúrò wọn rò mọ́ pé wọn ò tọ́jú rẹ̀. Sẹ́ẹ̀sì kúkú mọ̀ pé à ń sunkún òpé àmọ́ ríran ló fi máa ń sọ fún ẹ pé ẹ ṣera yín lọ́kàn, ẹ ṣera yín lóṣùṣù ọwọ́. Ọmọ olóko ò gbọ́dọ̀ sọ pé kó wò ó mọ́ là. Ẹ kíyèsí àwọn ẹ̀gbọ́n Láwóore ò tiẹ̀ náà ní rẹ̀ rárá. Ó di pé bí ò tọrọ kò bùkèlè, ó di kó máa ṣiṣẹ́ ẹ̀gbẹ́ iṣẹ́ irú kó tó lè jẹun. Ló bá pàrópọ̀dọ̀ fún inú rẹ̀ lọ́jọ́ kan. Ló bá gbọ̀nà ìlú míì tó jìnnà réré lọ. Ó rìn jìnnà díẹ̀, só sì ti pinnu pé ibi òun bá ti rí lòun máa sùn títí orí òun ó fi bóun ṣe. Lórí ìrìn àjò rẹ̀ ó rẹra díẹ̀ ni. Ló bá ní kóun ó sinmi lábẹ́ igi. Níbẹ̀ lọkùnrin kan ti rí. Nígbà tọkùnrin yìí ó rí, ó béèrè pé kí ni ń ṣe. Ibẹ̀ ló ti kó tó ti rò fún. Àánú rẹ̀ ṣe é. Ló bá gbà láti máa tọ́jú Láwóore. Ló bá mú sọ́dọ̀ rẹ̀. Sẹ́ẹ̀sì kúkú mọ̀ pé lè ṣẹ́bọ́ lè ṣoògùn bá a ti wáyé páárí làárí. Nítorí irú ẹ̀dá tọ́lọ́run fi Láwóore dá. Kété tó dẹ́sẹ̀ wọlé arákùnrin yìí ní nǹkan arákùnrin tó ṣàánú rẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní dá sí i. Làwọn ọ̀pọ̀ ènìyàn bá bẹ̀rẹ̀ sí ní mọ̀ síwájú àti síwájú ní rere, débi pé ọ̀pọ̀ èèyàn ni wá máa ń ṣe àgbàrú lọ́dọ̀ rẹ̀ tí sì máa ń fún wọn lówó. Àwọn ẹ̀gbọ́n Láwóore ti dàgbà, ara ìyá wọn sì ti yá dáadáa. Àwọn ẹ̀gbọ́n Láwóore ti dàgbà, ara ìyá wọn sì ti yá dáadáa. Nìyá bá ń béèrè pé ọmọ òǹdà ti ṣe Láwóore. Àwọn ẹ̀gbọ́n rẹ̀ sọ pé àwọn ò rí o. Ìyá ò ní ẹ bá ń wá Láwóore lọ. Ní ó bá tún tẹnumọ́ gbólóhùn kan bíi kọ̀ǹdọ́ pé ọmọ olóko yín tó ní kó wò ọmọ là ní nǹkan mọ̀ ń bẹ̀. Síbẹ̀ àwọn ẹ̀gbọ́n Láwóore ò mọ̀ túmọ̀ ọ̀rọ̀ yìí. Kò pẹ́ kò jìnnà ìyàn mú lubi tí àwọn ẹ̀gbọ́n Láwóore àti ìyá rẹ̀ wà. Làwọn àti ìyá wọn bá bẹ̀rẹ̀ sí ní wá ọ̀nà àti bọ́ ẹnu ara wọn. Wọ́n bá gbọ́ ìròyìn ibi ọ̀pọ̀ wà. Wọ́n pa kìtì mọ́lẹ̀. Ó di bí ìròyìn tí wọ́n gbọ́. Nígbà tí wọ́n ó débẹ̀, wọ́n bá àwọn òṣìṣẹ́ nígbà Láwóore tọ́. Gbogbo wọn dúró gògògò. Làwọn ẹ̀gbọ́n Láwóore bá súnmọ́ ìkan nínú wọn pé ṣebí wọ́n lẹ̀ ń ṣiṣẹ́ yìí ni òṣìṣẹ́ tí wọ́n ń bá sọ̀rọ̀ níbẹ̀ ni. Ṣùgbọ́n òrùmọ́jú òní lẹni tó lóko tá à ń tọ́jú ikú ọmọ rẹ̀ kan ṣoṣo tó bí. Òun náà ló fẹ́ bá wa sọ̀rọ̀ tí gbogbo wa ń retí. Àti kúkú mọ tí ó bá wa sọ bóyá yóò pé kí gbogbo owó máa lọ ni o tàbí yóò dà wálẹ̀ ni àbí yóò pé ká máa ṣiṣẹ́ wa lọ. Òun náà là ń dúró dè. Èyí ni wọ́n ń sọ lọ́wọ́. Ọ̀gbẹ́ni Láwóore bá yọ sàn lókè. Bó ti yọ gbogbo wọn pọ̀ ṣẹ̀ṣẹ̀ wọ́n dárí jọ lọ síbi tó ti yọ. Ṣùgbọ́n yíyọ tó ń yọ ó rí àgbàlagbà obìnrin tó dúró nú òrùn. Ó ti dá mọ̀ pé màmá òun rèé. Ṣùgbọ́n ìyá rẹ̀ ò dá màmá torí màmá rẹ̀ ti dàgbà. Ó wá ní kí ló dé tí àgbàlagbà ń fi dúró nú òrùn. Wọ́n ní wọ́n má ṣẹ̀ṣẹ̀ dé nì, wọn ì tí ì sara wa. Ó ní ẹ jẹ́ wọn ó dúró sábẹ́ àti bàbá àyín, ẹ bá ń bomi fún wọn kí wọn ó mu. Bí wọ́n ti ń ṣe ìtọ́jú ìyá Láwóore, Láwóore bá ń bá àwọn òṣìṣẹ́ sọ̀rọ̀ pé kí kálukú lọ́mọ ṣiṣẹ́ tí wọ́n ti bù fún olùkó wa wọn láti ilẹ̀ wá. Inú gbogbo wọn dùn tìyárí gbogbo wọn lọ ní oko. Àwọn ẹ̀gbọ́n Láwóore dúró. Ó ní kí lẹ̀yin ń dúró fún? Wọ́n ní àwa ẹ̀sẹ̀ dé nì. Kódà ìyá wa ni. Ó ní ẹ lọ darapọ̀ máwọn òṣìṣẹ́ ní oko. Nígbà tó ṣe díẹ̀ ó ní kóníṣẹ́ kan ó lọ pe àwọn ẹ̀gbọ́n rẹ̀ méjèèjì wá ní oko pé olórí oko ń pè wọ́n. Wọ́n bá tẹ̀lé oníṣẹ́ wálé. Nígbà tí wọ́n wọnú ilé ibi tí wọ́n mú wọn lọ, wọ́n bá ìyá wọn lórí ẹni tó dáa. Wọ́n sì bọ oríṣiríṣi oúnjẹ níwájú ìyá wọn. Láwóore bá ní kẹ́ni tó lọ pè wọ́n ó ṣe gáfárà fóun. Láwóore bá kojú sí àwọn ẹ̀gbọ́n rẹ̀ méjèèjì. Ó ní ẹ jókòó kẹ́ ẹ jẹun. Ẹ jẹ́ àjọ máa tọwọ́ bọ̀ bá ti máa tọwọ́ bọ̀ wọ́n ń jọ̀ǹ àná. Ọ̀rọ̀ náà yà wọ́n lẹ́nu ní gbogbo wọn bá wojú ara wọn. Ìyá wọn gbójú sókè. Láwóore ní ìyá mi èmi Láwóore ọmọ rẹ ní. Ìyá wọn bá pariwo tó. Ó ní sẹ́ mọ̀ pé mo máa ń wí fún yín pé ọmọ olóko tó ní kó wò ó mọ́là nǹkan ń bẹ. Ẹ jẹ́ n kúkú parí rẹ̀ fún yín lónìí.
ọmọ olóko tó ní kó wò ó mọ́là yóò ná ní àkísà pẹ́ ńgbà aláwo orí ti ń bẹ́ẹ́nu oyún láti mọ̀ pé fìtílà rẹ̀ láì tanná ríran òórùn rẹ̀ láti fi sásọ wa tí ó fi gbẹ ni mo fi máa ń sọ fún yín pé kẹ́ ẹ sara yín lóṣùṣù ọwọ̀ torí tí òwú bá là kọ́mọ olóko lè rí n fi sásọ ni ẹ̀yin náà wo bí ọláwo orí dé lónìí ọmọ olóko gbọ́dọ̀ pé kó wò ó mọ́là ọ̀rẹ́ wa bó o bá rẹ́ni orí sàdá má kanú fún un má kí a kò kàn mí sọ̀rọ̀ rẹ̀ pé òun pẹ́ kí tiẹ̀ ó tó bàjẹ́ tá a mọ̀ bóyá torí tiẹ̀ lórí ṣe jẹ́ kó dáa fún un bóyá fìtílà rẹ̀ ló sì fi ríran kó má bàa rìn fẹsẹ̀ kọ ṣubú nú òkùnkùn ọ̀rẹ́ wa bí wọn náà bá wá lérò pàtàkì lọ́kàn tí ó sọ ọ́ dẹni ńlá lọ́la má gba ìbẹ̀rù láàyè torí àbánidòótọ́ ojo ni ìjẹ́ èèyàn ó dáa lọ́pọ̀lọpọ̀ ọgbà ọmọ olóko gbọ́dọ̀ pé kó wò ó mọ́là o kẹ́ ẹ máa rántí ọ̀rọ̀ wa tòní tó wípé ọmọ olóko tó ní kó wò ó mọ́là yóò ná ní àkísà pẹ́ àní wàkísà kẹ́yìn aṣọ o. ó wù wá kẹ́ ẹ jẹ́ ìrànlọ́wọ́ fún wa nípa títẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára ti Kàkàkí Ọ̀rọ̀ kẹ́ ẹ má sì gbàgbé láti subscribe sí YouTube channel wa ẹ bá wa ṣe àpínká fọ́nrán yìí ẹ fèrò ọkàn yín sọ́wọ́ kẹ́ ẹ sì nífẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú. Gbénga Ọlásẹ̀yìndé lórúkọ mi ọmọ bàbá onípẹ́pẹ́yẹ Kàkàkí Ọ̀rọ̀.